قولها فتبسم ضاحكا من قولها وقال رب أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأصبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أهبت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكها وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله فزين لهم الشيطان وعملهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الأبواب في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم قال سننظر أصدقت أم من الكاذبين سيأتي بكتابي هذا فألقي إليهم ثم تولى عنهم وانظر ماذا يرجعون قالت إني يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله مولانا العظيم لا إله إلا الله محمد رسول الله إلا الله محمد رسول الله صلاة الله سلام الله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى آله بما سبق الناس الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم هذا يكفي بك يا رسول الله Aki Ọlọ́run ayé Nábì wa Muhammad àlékún ìyọ́nú Ọlọ́run àti àánú ẹ̀ kọba Sheikh Ahmad Tijani Maulana Sheikh Al-Hajj Ibrahim Niyas Yes. Sheikh Abubakar Siddiq Al-Miskin بابا صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلي وبابا مرحوم الكبير فضيلة الشيخ كمال الدين الأحمد ولا bàbá tí adákọ̀ tí arántí gẹ́gẹ́ bá tí wọ́n rántí wọn pé rọ́dí ọlọ́run فضيلة الشيخ الإمام الفاضل bàbá wa Yusuf Ọlálẹ́yẹ ọ̀kan nínú àwọn àlùfáà ẹlẹ́kọ̀ọ́ wọ́n pè ní Dùkálí ọmọ kí o Abdulsalam Fẹ̀tò
ó ní ọ̀nà mẹ́ta ni à ń gbà pé yàn ní ṣe. Ó ní àṣéèkì fi sílé, wàṣéèkì fil wirdi, wàṣéèkì fil ilm. Ẹni tó bá dàgbà nínú mímọ̀, àbọ̀ bá dàgbà ọjọ́ orí, àbọ̀ bá dàgbà nínú ọ̀ríkà. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá wa Ọlálẹ́yẹ ti wá mẹ́rìtì ẹ̀. Àgbà ní nínú mọ̀, àgbà ní ojú ọ̀nà kásì ọlọ́run, àgbà sí ní nínú ọjọ́ orí. Afọlá ọlọ́mbẹ, afá ẹ̀tùtù ọlọ́mbẹ. Ọba tó ní ọmọ ayẹ ìbọ̀ látàwọ́rọ̀ yìí, ọlọ́run sájọ ẹ̀. Àlùbáríkà wà fà. Orí ìbẹ̀rẹ̀ bá ń bẹ láyé tó bá fẹ́ tán. Òun náà ni ó sì ṣe ẹ̀kọ́ mọ́ṣẹ̀kù láyé. Allahu Akbar. Ní a bá fẹ́ ṣẹ́kù, iṣẹ́ kíyàn ṣẹ́kù yẹn náà ni ó sì. Gbogbo ayé tẹ́lá wá lò láyé tí nǹkan kan ọ̀gbá ti kọ̀tínú lẹ́yìn ẹ̀kọ́ ó fínísì. Orí àwọn ọ̀jọ̀gbọ́n jó yíwa bẹ́ẹ̀ pé ikú méjì lèyàn máa ń kú. Ikú jọ́ tẹ́lá bá kú láyé tó ní láwájá ó kú. Bí àṣẹ burú tó kọ̀ wá burú ikú ẹlẹ́ẹ̀kejì níjọ́ tó gbọ́dọ̀ bá ẹ̀sìsì. Ó kú yẹn. Allahu Akbar. Orí tí ọba ti ẹ̀sìsì. Lọ́la àwọn onímọ̀ ní táǹpẹ̀ ní success. Àwọn olóògbé wa sọ pé wọ́n ní success yẹn ó tún wá fi wìdáàtì sí, ó tún fi yé sí. Without a successor is a failure. Allah. Tí nǹkan kan ọba ti kù lẹ́yìn rẹ̀ máa kò fi ní sí. Tẹ́lá bá fẹ́ sẹ́kù. Òun ni tí máa ń lo ayé lọ tí máa ń da fírí. Bí àwọn ti gba ayé dé stéèjì kan, ó ti mọ̀ pé ó ti gba body pass. Ọwọ́ á ṣiṣẹ́ yí pé báwo lò sí ní tán. Ìdí ìdí ọ̀tá ni kí yóò fojú ẹ̀. Gbogbo ẹ̀dá tó bá ti lè bojú ẹ̀ yóò fi ní sí. Ara kẹmọ́ tán láti tẹ̀ sí lálẹ́ yìí. Ọlọ́run àfà. Ó kí àwọn ìmáàmù wa Fadilatu Sheikh Ibrahim. Àwọn kan bẹ láyé wọ́n bá bá nǹkan kan pẹ̀lú ní ṣe ọlẹ́mù kọ́ bá nǹkan mí ní ó ṣe ọlẹ́mù. Ẹni wọ́n bá bí dáadáa tó rá ibi ọ̀rọ̀ àwọn ẹni rí bí. Wọ́n wá bí ìyàn dáadáa wá tó kó tó rẹ̀ bí. Àwọn tó bí afáwà ẹni gidi ni wọ́n. Ẹ̀sùn wá jẹ́ ní gidi tó ní. Títí kọ́dọ̀ bàbá wa Fadilatu Sheikh Abdulwahab Al-Gamawi. Wọ́n kọ́ wọn. Ẹni gidi ni wọ́n. Àti bíbí, àti títọ́. Wọ́n pàdé níbi ìpìlẹ̀. Ó ti wá tó nù tó kí wọ́n á tún rẹ̀ ní. Ọlọ́run sáà máa fà kọ́ pẹ̀lú àníyàn tó máa káníyàn ẹ̀dá kò kílíà. Lẹ́rù mi bá ń sọ̀rọ̀ ọjọ́ mi, òun kò láà ní ọmọ wa já. Orí tí jáde lẹ́nu àwọn kí bẹ́ẹ̀ náà kan rẹ̀. Ìmáàmù jẹ́dá kan tó ní ọkàn mímá. Ló sì jọpọ̀ lọ́wọ́ máa bá yín kọ́ ọ̀rọ̀ ní tó kò bí ọlọ́wọ́ tó kù sí. Ọlọ́dúnbí wa Muhammad. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ tán ṣáájú. Ọlọ́run ọgbà yín láyé òkúri yóò fi gbà yín láyé ilé yóò fi bí. Ọlọ́run ni ọlọ́run àfáà. Òkè Àjíjáni Abdulsalam. Àlfáà Muhammad Jamik Abdulsalam. Bàbá tó ní yáyì lọ́rọ̀, àti yáyì ní mímọ̀.
tìyá ìlẹ́wà owó eléyìí ẹ̀sọ́ ní látọ̀dọ̀ ọlọ́run má gbà kankan lẹ̀ owó orun yìí náà ni bàbá ń rí lọ́kàn bàbá fi balẹ̀ ọlọ́run gbà kankan lẹ̀ alẹ́kùn tàtàdọ̀ ọlọ́run kò sí o mọ́bíwá kò láíláí àti àfáwà ọ̀fíì rẹ̀ ní London ọ̀lànà Muhammad wọ́n kí àfáwà báyìí ti máa wọ́n ní ẹ̀fọn ọlọ́run ní ìmọ̀ ẹdíwáṣù ọlọ́run ní ìfi ìta lórí ọlọ́run lọ́wọ́ ayáyé àfáà ní mímọ̀ lọ́tún wá ní ẹbí òótọ́ àtẹ̀mí ìgbà fàfáà ní ọlọ́run òtú bàbá lóòrò bínẹ̀sì fún ẹni ìwọ̀ wọn àlúfà wa kàlẹ̀dá yóò sí bínẹ̀sì ẹ̀fún ẹni ìwọ̀ gbogbo ẹ̀dá tó bá ga láyé tí ọba ti di akọjá àpilẹ̀ rẹ̀ kò ní wálẹ̀ ọlọ́mọdé kò wálẹ̀ láéláé ọlọ́mọdé wálẹ̀ láéláé àbárkọ láwọn lọ́lọ́ òkú tọ́lọ̀ mi sọ̀sọ́ ọlọ́mọ mọ kàkà kú bẹ́ẹ̀ o ọlọ́nàbí wa Muhammad àbárkọ láwọn náà. Alhaji Abdulgani ọdún báwo Alhaji Sheffield Ojúlárí Alhaji wa Suleiman Adérẹ̀mí Amọ̀tọ́tà Alhaji Abdulhakeem Ajẹ́tìmọ́bí Alhaji Ọlá Àwé Ọláwọlé Muhammad Ibrahim Alhaji Selim Akishegiri Alhaji Abdulateef Arúgbóṣayé Alhaji Kẹ́hìndé Ozei àti àwọn alájà wa Seyidara aláwọ̀ ọmọ Kẹ́hìndé ọ̀hún ìhàpọ̀ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ rẹ̀. Gbogbo bí wọ́n ṣe dápọ̀ àìdáyọ̀ ẹ̀nìkan kánlẹ̀ látọ̀dọ̀ bàbá àdínì ní Lutif aláàjì wa Ojúlárí báyìí àti lọ́yà àti ajé àwẹ̀ ìkárí gbogbo yìí lápapọ̀ ọlọ́mọ ọjọ́ kan lọ́wọ́ yìí ọ̀hájọ́ wa tọ́wọ́ láti New York ọdún gbàgbọ́ ọlọ́mọdé lánàbí wa Muhammad ọlọ́mọdé ọlọ́ Abdulateef ọlọ́mọgbàdúrà rẹ̀ Abdulateef ọlọ́mọgbàdúrà gbogbo nítorí àkókò wọ́n á kí gbogbo tí ń jẹ́ ìyàwó obìnrin láti ọ̀dọ̀ ìyá súnmọ́ ọjọ́ ìfẹ́ àwọn ẹni ọlọ́run wọ́n sì jẹ́ àṣírí fẹ́sì báwọn ní oṣù ìṣe àbárkọ́lá nàbí wa àbárkọ́lá wọn fà lájà wa sùúrà lọ́wọ́ kára bárkà lájà wa bàkínà lọ́wọ́ kára bárkà ìyàwó alhaji wa Ojúlárí ọlọ́wọ́ gbàgbà ọlọ́dún Muhammad wọ́n bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ìyàwó síámù alhaji wa gbadiyata ẹ̀kárí gbogbo tí jẹ́jẹ́ obìnrin ajá fúdúrà ajá rọ̀sùlátù ajá wàtífà ní àdúgbà bàkísì gbogbo yìí ọlọ́mọsá gbàdúrà gbogbo yìí ọlọ́nàbí wa Muhammad wọ́n láti ìtajà gbogbo tí àgbàkọ́lọ́ gbàdúrà yìí ìyàwó aláàjì wa Jamiu ọba tó fi mara ilé ọlọ́mọ tó yí káwọ̀ ajá tó yí àkọ́kọ́ náà gbogbo tí gbogbo yìí bákan náà Muhammad ajá wà fún ìyá ọlọ́mọdé gbogbo yìí láàrín wa Muhammad láwọn ẹni ọlọ́run wọ́n á kí ohun rẹ̀ àmáàdì gbàdúrà gbogbo ilé àpapọ̀. Àmín àmín. Ìyàwó Àlífà Sákì ọlọ́kàrà bàtà. Àmín. Sàmánà rẹ̀ méjì sọ ya lò. Ó gbàdúrà rẹ̀ kí kó láti gbà. Ọlá níbi wà pọ̀.
الله عليه وسلم. Bilqis ọlọ́mọsá kára àgbàdà ọlọ́dúnrún صلى الله عليه وسلم. ọlọ́mọ ẹni ọlọ́mọ gbogbo ẹ̀rù fi ọlọ́run ibikíbi tí ó kálùkù ti wá ara tó sí ara ìgbìmọ̀ ẹ̀rí tó fẹ́ wà ní ọlọ́mọsá ọlọ́rùn-ún ti bẹ̀ lára Islam wà ọlọ́rùn kan náà mọ́mọ́ tọ́lọ́ fi Islam ọlọ́mọ lórí jẹ́ nìkan wà ó gbàgbé àwọn pín lánàbí wa ọmọ ọlọ́kùnrin salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ọmọ ẹni pọ̀ sí àmàmù wa ní àmání agbègbè àpọ̀mọ̀lẹ́bí ìjókòó òní ìjókòó àdúrà ni ní sì jẹ́ ìjókòó ọpẹ́ àmọ́ Islam létò ní tí wọ́n ń pè ní inauguration nínú ẹ̀sìn kò sí nǹkan tí o fẹ́ wá lẹ́sìn tó ní after Obama wa bada bismillahir rahmanir rahim wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. ربنا أوصيني أن اذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. الحمد لله الذي أصاب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدخلا صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. قل معي الله أكبر. الله أكبر. إن الدين محمد صلى الله عليه وسلم. وكتابه 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 وأكوى مقيلا. títóbi ọlọ́run ọlọ́run ọba tí ìfi tóbi wo tí tóbi lọ láyé títóbi ọlọ́run ọba tó tóbi tó sì lágbára agbára ọlọ́run ọba òsìjọ tẹ̀dá tọ́lọ̀ ń dání ọrẹ ọmọkùnrin tọ́lọ̀ kò nílò ọlọ́run àìní rí ọlọ́run lágbára rẹ̀ ní ló fi ju gbogbo wa lọ gbogbo tọ́lọ̀ wá dáráyé lọ́dá tó wíwo jura wọn lọ ó sì lọ́gá nǹkan kọ̀ọ̀kan nínú ọjọ́ ọlọ́mọ́gà ń bẹ nínú ọlọ́mọ́gà ń bẹ
nínú ẹranko ọ̀gá wa bẹ́ẹ̀ nínú èèyàn kò sẹ́ni tó ká Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. nínú gbogbo ẹ̀sìn tọ́lọ̀ wá fi ránṣẹ́ èyí tí Musa ṣe ọlọ́run ọba ló ní èyí tí Isa ṣe ọlọ́run ló ní Ànábì Muhammad ọlọ́run ló ní kò wá sẹ́sì tó dàbí Islam àìsẹ́sì tó dàbí Islam ni wọ́n fi ń pe Islam ní dinul alami ẹ̀sìn gbogbo ayé ni dinul alami. Al-Islamu dinul alam. Dinul alam ìjẹ́sìn gbogbo ayé yìí lọ́fà tí tọba lọ sí Suratu Sabai ọlọ́wọ́ fà nábì ní àyà kan. Wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nasira. Ọlọ́ ni wa man arsalnaka ọlọ́ni mọ́rán Nuhu mọ́rán Musa mọ́rán Isa àwọn ànábì tó ránṣẹ́ wọ́n kọ́ a máa ró mítọ̀ pé kọ̀ọ̀rán sí ìjọ rẹ̀ lọ àwọn kan bẹ́ẹ̀ náà rọ̀ ní tọ́pọ̀ ìdákọ̀ ọkàn lọ́dà lẹ́bí ní wọn a máa nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ ni mọ̀ náà wọ́n ṣẹ́ Wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nasira. ọ̀rọ̀ ní sẹ́ tí mọ̀ náà wọ́n káfẹ́tàlẹ̀ gbogbo ẹ̀dá mọ́ sí bashiran wa nasira tọ́jú sẹ́ fún wọn rọ́dùn ẹ̀ bá sí rí dẹ́rùbà àwọn tí ọba sí dáadáa walakinna la ya'lamun. ọ̀rọ̀ náà kẹ̀dá pé àwọn èèyàn ọmọ mi ọ̀pọ̀ èèyàn ní ọmọ pé iṣẹ́ tí wọ́n rọ kìí ti sẹ́ bí tọ́ wà nìkan kàfẹ́tà ní nẹ́ẹ̀sì yẹn lànẹ́bí ronú sí ètò wa sọ̀rọ̀ ọgbọ̀dọ̀ tí báwo lòun ti fẹ́ kú sí ẹ̀ ọwọ́ akọ̀ wá náà àwọn mẹ̀mú àsàábà ọkùnrin ọdún láti sẹ́ndì wọn jáde ẹni tá nẹ́bí kọ́kọ́ sẹ́ndì jáde òun làwọn afáàfẹ́ ní Usad bónú sàrà lànàbí kọ́kọ́ sẹ́ndì lọ sí Madina kí ló ń kọ́ lọ sí ní Madina dàbí pé máa lọ kíjímà fún wa wọ́n ti kíjímà kó fi jímà tó dé lọ́rùn pàhán nígbà wọ́n rí àwọn ẹlẹ́sìn kejì pé wọ́n ní kàkà tí wọ́n ń ṣe wọ́n lọ́dún kàkà máa ṣe alábìlẹ̀ ilé lọ bẹ̀rẹ̀ kàkà tó jọ tí wọ́n ṣe yìí káyọ̀ tó wá wá náà lọ pàhán ní gbígbẹ̀yìn wípé ya ayyuhalladhina amanu idha nudiya lis-salati min yawmil jum'ati fas'aw ila dhikrillah. padà wá dé pé gbogbo ẹ̀ tẹ́lẹ̀ jù bí ọlọ́wọ́ bá gbọ́. ìsànú bí àlìsọ̀lá tèmi ọmọ ìjọba. gbogbo ní ọba gbọ́ tó bá ti pè ní jùmọ̀ látàrí kò yìí. fàṣà ilà àdèkè ńlá. ẹ̀kọ́ jẹ́ àti mẹ́ta ẹlọ́gbọ́ ojúbà. wọ́n sàrò lè bẹ́ẹ̀ yà. tàbíra alẹ́. dálé kò kẹ́rù lákòó ẹ̀kọ́ tó tààlà mọ́. ayọ̀ adé òun lànà tí kọ́kọ́ sẹ́ẹ̀lì jáde nítorí ti rí gbọ́yé lọ́rọ̀ ọlọ́run pé sẹ́ẹ̀lì mọ́rọ̀ kìí ṣe ibi tó wà nìkan. káfàtà lè nà. ara sọ́jà nìkan tí mọ́rọ̀ sí káfàtà lè nà sí gbogbo ayé mọ́rọ̀ sí. ọ̀sẹ̀ tó jáde nígbà tó sẹ́ẹ̀lì jáde iná ìlọ́tún fún àtúntún wá sí sẹ́ẹ̀lì Mu'az ọmọ Jabal ó tún sẹ́ẹ̀lì òun náà jáde lọ sí Yamani ìwọ náà lọ Yamani máa lọ fọ̀rẹ̀ sí àwọn bẹ́ẹ̀ lọ bá a sọ̀rọ̀ lọ ànábì tí kò ní tí sẹ́ndì àwọn yìí ọyẹ lọ ẹ máa lọ jíṣẹ́ síta ní tìtorí yí pé ìgbàgbọ́ nìkan ò lè mú ọwọ́ jọbọ ọ̀run láì ṣiṣẹ́ kọ́ ní ìgbàgbọ́ nìkan lọ fẹ́ máa lò
o ní fi sẹ́kùn o lè débi àwọn èèyàn gidide o lọ́jọ́ pé tó bá padà tó bá lọ sí Suratul Fatir àyà 10. ما كان يريد العزة بل لله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه من كان يريد العزة ولله العزة جميعا إليه يسعد الكلم الطيب. الكلمة الطيب there's basically لا إله إلا الله يا إيماني الله عن كلمة طيب يا تامي بقولي إليه يسعد ولكن والعمل الصالح يرفعه. iṣẹ́ ló fi rí pé àwọn ẹgbẹ́ ọlọ́run 124,000 ni wọ́n ó wá sẹ̀lẹ́tì àwọn 330 olùkọ́ ọmọdé òṣìṣẹ́ inú àwọn 330 ọwọ́ márùn-ún táǹpẹ̀ ní olóòrẹ̀ asmi nínú àrósù pé ẹ̀yìn márùn-ún yóò ẹ̀yìn ṣùpápù inú hùlọ àkọ́kọ́ anẹ́bùráìbù lẹ́kì anẹ́bùrúsá lẹ́kẹ̀ẹ́ta anẹ́bìísá lẹ́kẹ̀ẹ́rin anẹ́bùmọ́ sallallahu alaihi wasallam. So research ó wà gbé wáyé pé báwo làwọn 24,000 ọyà wọn 330 wọn náà márùn-ún kan wọn dájú wọn kí ló mú wọn gba lórí yẹn kò sí tó mú wọn gbà òdòlè asmi nínú rúṣù wọn sáàfù wọn ṣiṣẹ́ ọlọ́run wá fi hàn wá iṣẹ́ tí wọ́n ti náà Kùránì fẹ́ni tó bá lè wá Ànábì Nuhu alayhi salatu wa salam tó bá lọ sí ọwọ́ sàlẹ̀ Suratu Nuhu ó ní. ọlọ́run ni mọ̀nà Nuhu mọ̀nà táwọn ìjọ rẹ̀. àní àndìrí tó mọ́gàbí gbọ̀bí àyè àti àwọn asábùnà lè. ọ̀nà tí wọ́n gbé kọ́ lọ kíá lọ kìlọ̀ fún wọn lọ kìlọ̀ fún adé tí wọ́n ti kí ẹlẹ́tọ̀ kó tó dúró abá wọn. bọ̀lá yá káwọn mẹ́. Nuhu wá bẹ ẹsẹ̀ ọmọ ọbẹ̀ ìjọ mi. ìnílà fún nọ́ọ̀sì ìrọ̀mù bí. onírọ̀ tó fojú ànímọ̀jẹ́ láàrin yìí. àní ibùdó lọ. àdúrà ìkẹsì lọ. wọ́n takùn wá tí wọ́n. ẹ̀rọ kẹsì tẹ̀lé mi èmi tọ́lọ̀ wọn ti yí. yẹ̀gbìn làkún mi lòlò bí kún. ọlọ́run ọba yóò forí ẹsẹ̀ yìí. wọ̀nyà kiri gómìnà ajálẹ̀ mùsàmá. kò ní tètè mú ìyàwó bá yìí. إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. ọjọ́ kó fìdé nítorí tí ọjọ́ kó bá dé yóò jẹ́ wá lóògbé. قال رب إني دعوت قومي ليلا ونهارا. nínú wa sí wàhálà òṣìṣẹ́ wọ́n ní wọn lọ mo pa àwọn àjọ mi. ليلا ونهارا. wọ́n nà á bí ṣe ń pè wọ́n lóògùn ni mò ń pè wọ́n lọ́sàn. ọ̀rọ̀ wa lè gbọ́ lẹ́la wọ́n nà ara bọ́rọ̀ kọ́gà ti sọ ọ̀rọ̀ tó yìí wá padà sí Suratul Ankabut lóòtù wa gbọ́ lẹ́la wọ́n nà ara yìí àyà 14 bẹ́ẹ̀. وكلا أخذنا بذنبهم Al-Ankabut. أرسلنا نوحا إلى قومه ọlọ́run mọ̀nà nú àmọ̀nà sáwọn ìjọ ẹ̀. ولبث فيهم ألف سنة إلا 50 عاما. ọlọ́wọ́ lò 950 years 50 years pé ló kù tí ó fi pé 1,000 years òun ló fi ṣiṣẹ́ lẹ́yìnlá wàhálà tí kò ṣe tọ́lọ̀ fi ní ìwọ kò nínú àwọn àjẹ́bì lásán kò nínú àwọn mọ̀sẹ̀lì bọ́ sínú àwọn olùrẹ̀ asmi mìíràn lóṣùlì tó bá kò lọ́dọ̀ Ànábì Nuhu ọwọ́ pa Ànábì Ibrahim. Salatu wassalam. Ànábì Ibrahim iṣẹ́ tó ṣe léde gbígbà fún nìkan ọkàn sọlẹ̀ ní láìláì rẹ̀ náà ó ṣiṣẹ́ tó ní iṣẹ́ tó ṣe ní pẹ̀tàtíkì tó rí fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sọ pé wàyí sí. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. àṣeyọrí pẹ̀tàtíkì ló
ẹ̀mí àtọ́mọ ní Ismail tá a ṣiṣẹ́ yìí. Innaka anta as-sami'ul 'alim. Ọgbọ́n o sì ní máa pa tá a ṣe. Nígbà tó lọ́wọ́ agbáṣẹ́ rẹ̀, ọlọ́wọ́ á ní wà máa ń yẹ ìgbàgbọ́ àmì. Àmì láti Ibrahim illa man safiha nafsahu. Balagha istabainahu fid dunya wa innahu fil akhirati lamina as-salihin. Nígbà lọ́wọ́ agbáṣẹ́ rẹ̀, ọlọ́run lẹ́nìkan o. Wa man yarghabu an millati Ibrahim illa man safiha nafsahu. Kòkòrò nǹkan bí ìyàtọ̀ fún tí Ibrahim àti abẹ́ tó ti gbọ̀ parí sí rẹ̀. Walaqad istabainahu fid dunya. Istabainahu fid dunya, ọlọ́run tó ní Ibrahim yẹn kò sáré sàlàyé. Wa innahu fil akhirati lamina salihin. Ọlọ́run máa ń ní ilé àlùkìyámà ẹ̀mí ní iṣẹ́ ní Ibrahim sí. Gẹ́gẹ́ bí Nuhu náà ti ṣiṣẹ́ tọ́lọ̀ ní máa bọ́ sínú olórí àtúnlẹ̀ nínú àrùsù. Ibrahim wọ́n náà wọ́n bẹ̀ boríṣẹ́ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ní Musa. Kí ni Musa fi tó fi bí ìwúlò dà ásì? Mínà rúṣù mẹ́sì. Mẹ́sì ní iṣẹ́ ìsá wípé lọ rẹ́sìkú àwọn àbàdì Israẹla fún mi. Lọ sí Ṣúrátọ̀ Gọ́sọ̀s. Ọlọ́run lọ rẹ́sìkú wọn. Tọ́sí ní tilka ayatul kitabil mubin natlu alayka min naba'i Musa wa Fir'auna bil haqqi liqawmin yu'minun. Inna Fir'auna ala fil ardi wa ja'ala laha shi'an yastad'ifu ta'ifatan minhum yusabbihu abna'ahum wa yastahyi nisa'ahum. Innahu kana minal mufsidin. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. Iṣẹ́ Musa tó ṣe ọ̀dọ̀ rẹ́síkú àwọn àbàdì Israẹli. Ìjọba mi rẹ́síkú wọn, ayé wọn ní bàjẹ́ yìí. Bá mi tún wọn lẹ̀, ó di iṣẹ́ ìdàní lọ́dọ̀ Ọlọ́run. Lọ́jà ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n là nábì ní ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó mọ̀ yẹn máa ń bẹ nàbìnà sùnú bìsùnú bá anábì ní bẹ nínú ẹ̀ṣẹ̀ máa ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó mọ̀ yẹn máa ń ṣẹ̀ tó ayẹ pẹ́sẹ̀ nù. láyò kàfíwò sọ̀lá tó wá láṣẹ àmú wà lálẹ́ ọmọra. Inú rẹ̀ ọ̀tán àwẹ̀ rẹ̀ ọ̀tán bọ́ pàrọ̀ wúrà jù bẹ́ẹ̀ lọ anábì ní bọ̀ ká ẹ̀ṣẹ̀ àyà wọn sábà wá di ẹsẹ̀ bó dáwà sí Ọlọ́run tákìrì tí ò ní foríjì wá tágbàwẹ̀ tí ò ní foríjì wá táàlọ́ múra táàlọ́ ájí tí ò ní foríjì wá kí á ní ọ̀tàn anábìnrin tí ọ̀tàn ni pé alẹ́ ọmọ fi tọ́lá bèèrè máa ń ṣàtì alẹ́ ọmọ fi tọ́lá bèèrè máa ń ṣàtì kó bí sí ti bó ṣe ní jẹ ìwọ̀ bó ṣe ní jẹ àrá báwo ló fẹ́rẹ́ sí àwọn ẹ̀dá ó sàánú wọn Ọlọ́run máa ń kára bẹ́ẹ̀ ni àtàrí sàánú yẹn iṣẹ́ tí Musa ṣe nìyẹn pé Fìràwọ́nà yìí ń tẹ àwọn ọmọ Ísírẹ́lì yóò lọ máa kọ́ ọmọbìnrin ẹ pa àwọn ọkùnrin ẹ jẹ àwọn obìnrin. إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا بالأرض. Ọ̀bìnrin ní Fìràwọ́nà àwọn tí ó wá dè mọ́lẹ̀ wọn fẹ́ kí wọ́n ní freedom wọ Musa lọ rescue wọn Musa rescue wọn ló kọ́ lọ lójú Ọlọ́run ní ìwọ náà ṣiṣẹ́ fún mi ìwọ náà bọ́ sínú olórí asmi من الرسل. ọwọ́ kan Isa ọ̀sẹ̀lẹ̀ kẹrin Isa lọ́wọ́ adìmẹ́sì ìtì Isa wá ti ní pé àrùn ló ń jà lásìkò rẹ̀ Ọlọ́run ò sì fẹ́ káwọn ẹ̀dá àwọn owó èsì torí ilé tọ́pọ̀ nù tọ́ba ti destroy ẹ̀dá òun destroy ìlú Ọlọ́run yóò sì destroy ìlú Ọlọ́run ọba ìdí ní àrọ ẹ̀dá báyìí tí wọ́n ń gòkè ọ̀n bọ́lọ̀ ń túlé ẹ̀fẹ́ mu ọwọ́ arí tí wọ́n ń kú ókè Isa àwọn náà wà lọ lọ́ba bí wò wọ́n sàn lọ́wọ́ lọ sí àdìmọ́ràn kọ́. ورسولا إلى بني إسرائيل أني بنيتكم بآية من ربكم أني أخلق لكم من الطين
ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير. Inú àṣẹ agbára tó náà wá fún Ìsá afúnláṣẹ kọ́ dàgbà òun náà dẹ̀dẹ̀ ayọ́dẹ ẹyẹ yóò sì pàṣẹ Ọlọ́run pàṣẹ fún wà á fún mi máa fúnnù tó ìrọ̀ ìsinilá. wà ó wúri olè ákúmá wà lábẹ́rọ́sọ wà ó wúri ìmọ̀ tàbí ìsinilá. Orí náà ṣẹlẹ̀ mẹ́ta wá sí ajẹ́sẹ̀ fọ́ palára ó sì wò sí afọ́júkọ́ lajú ẹ̀ òkú tó ti kú kákòókò rẹ̀ tó onídìílé ó sì dìde Ọlọ́run ní sẹ́ẹ̀kẹ́ kó ṣe yìí náà. wọ́n na bí ògùn mi máa dákùlù náà wà máa bá dákìrò náà fi kúrò tí kò mú. tí wọ́n jẹ́ owó tó kò ní ọba rẹ̀ àdẹ́bì ìsáyọ̀ sọ iṣẹ́ ìṣe ojúmẹ́rin. iná lè dá ẹ̀ka láyà tá a lákùn من الرسل هو كان محمد صلى الله عليه وسلم. الله أكبر صلى الله عليه وسلم. Ànábì mi sí ojúmọ́, Ànábì mi sí ọ̀sẹ̀, Ànábì mi sí oṣù, Ànábì mi sí ọdún. Iṣẹ́ ojúmọ́ Ànábì Muhammad wákàtí mara bí akíní sọ́lá ìlú ìsáàbù. ìlànà kẹlẹ́ ni wọ́n kúrò àlẹ́fàdé iná kúrò àlẹ́fàdé kàdá mọ́ṣẹ́rọ́dá. Ànábì mi sí ọ̀sẹ̀, iṣẹ́ ọ̀sẹ̀ rẹ̀ lọ́rọ̀ kan náà sábà lọ Mẹ̀dínà torí ẹ̀yí pé yá ìwọ̀lẹ́dí ní àmánú. ìdáná bí ẹni sọ́lá ti mi yóò bí ìtumọ̀ àti bàṣẹ́rọ̀ ìlànà ìkìlẹ̀ láì wá bá wọlé bẹ́ẹ̀ àtàlẹ́kọ̀ báyọ̀ lápọ̀ nínú ẹ̀ kóńtó tààlàmọ́. Iṣẹ́ ọ̀sẹ̀ Ànábì ní Mẹ̀dínà ọwọ́ àkútí oṣù sáàrù Ramadan. ṣàrù Ramadan. Iṣẹ́ oṣù ní àyàmù báyìí. Àwọn mẹ́ta tá Ànábì ní àmọ́ ìgbà lóṣù. Ọjọ́ kẹtàlá, ọjọ́ kẹrìnlá, àtọjọ́ kẹrìndínlógún oṣù náà, oṣù Ànábì. Ọwọ́ àkú iṣẹ́ ọdún Ànábì. Ọwọ́ àníyá ìwọ̀lẹ́dí ní àmánù kutiba alaykumu siyam. Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun. Iṣẹ́ ọdún ẹ̀dá àhádì àsìkò màlúù. Ma'lumatun man farada bihinna al-hajja wala rafatha wala fusuqa wala jidala fil hajji wa ma taf'alu min khairin ya'lamuhu Allahu wa tazawwadu fa inna khayra zadi at-taqwa wattaqun ya ulil albab. Iṣẹ́ ìlànà bí wá jẹ́ gbogbo wọn lọ. Ìjẹ́ gbogbo wọn lọ pé ẹni tá a rán sílùú kan pẹ̀lú ẹni tá a rán sí gbogbo ayé. Ọlọ́run ló tó yé wa bẹ́ẹ̀ lára náà pé iṣẹ́ tí wọ́n rán wọ ọmọ gbogbo bí tọ́mi ẹ bá ṣe káàrò bí i mo lè jíṣẹ́ fún ọ́nlẹ̀. So, Ànábì wa gbọ́ yé ọwá kàwánà àwọn mẹ̀kúnwà sàhábà àwọn ológa tọ́wá ọ́sẹ̀ bí wọ́n sáyé wọ́n lọ sí Madina wọ́n lọ sí Yaman àwọn sàhábà náà tún gbé wọ́n gbà ní ìwá sẹ́ǹdì wọn lọ sáyé èlò wípé ẹbẹ̀rẹ̀ sáàmù ní jáde pé wọ́n na gúrèdì ẹ̀ ó sì fún wọn ní torí jẹ́ tó sẹ́ni màá sọ ọmọ jábálì lọ tí màá sọ ọmọ jábálì wá bá bẹ̀rẹ̀ àṣùbá màá sọ ọmọ jábálì wá ká ṣùgbà àti dídá aago mẹ́sàn-án àárọ̀ tọ́rọ̀ bá ní bẹ̀rẹ̀ bá rí ẹ̀ làwọn tó ń tẹ̀lé wá sí sákúá wọn lọ bá nẹ́bí àdúgbò eléyìí o ànábì wá ní màá sọ ọmọ jábálì wọ́n bí mi ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbé mi dìde torí kí lámọ̀ àti wọ́n gbé mi dé torí kí ìṣẹ̀lẹ̀ fún àwọn ẹ̀mọ́ ní ní wọ́n lára àrùbánu wá jẹ́ rẹ̀ ní ṣọ́tù mùsẹ̀lẹ̀. Allah. Inna rabbaka ya'lamu annaka
فليقصر فإن بكم tó síwájú àwọn èèyàn tó fẹ́ kí fún wọn anábì ní súrà kékeré ni ọ wá فإن بكم ضعيف bẹ́ẹ̀nu wọn tó pé dọ̀yí ọlẹ́ni kọlábára àti dúró pípọ̀ وسقيم bẹ́ẹ̀nu wọn tó pálá rẹ̀ ni وصالحاجة bẹ́ẹ̀nu wọn tó kó kàfẹ́ sájà ìbáraka àjẹmá ní tráfù lọ sí kó mísì pé وإذا صلى أحدكم بنفسه فليطول ما شاء àbọ̀ nìkan lọ fẹ́ dàrú kí fún ààrẹ falẹ̀ tó kù máa ṣá ó lè gbé láti bákọ́rà kò sì parí bákọ́rà kúrò ara rẹ̀ nìyẹn wọ́n gbé fi ti dé kí n fi òyàfẹ́ ọ̀nà ọ̀dẹ̀ fún ní kí n fọ ọ̀nà fún ìfọ̀ àwọn èèyàn lọ́nà tí ó rọ̀ wọ́n lọ́rùn kéde pé kó ní wọ́n lára yìí tí ànábì sọ fún màá sọ ọmọ jábà níjọ́ yẹn nìyẹn tó róhùn lọ́rùn lọ sí Yámánì lórí lọ sí ìjà padà fún ọ̀sákì lónìí. Wà sí ànábì tó sì fún máa sọ ìjábà ìgbìyànjú tí wọ́n gbé mi dìde kí n wá fẹ́ àwọn èdè ìsìnrọ̀rùn kí n gbé ọgbọ̀nà tí ó rọ̀ mọ́ lọ́rùn ayé wọn ní ògbé mi dìde kí n wá ní wọn lára. Ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam lọ́pìn ìgbà tó já pé ẹni tó kọ́ kàwá náà pọ̀ mi ti láyé tá à ń lò nẹ́ẹ̀sì ọlọ́run ọkàwá náà rẹ̀ fún ànábì Mùsá alayhi salatu wassalam nígbà wọn fẹ́ fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì ẹ̀sìn ọlọ́run wa ní ìdílé Bani Israel 12 ni wọn ọlọ́run wa ní ìdílé kọ̀ọ̀kan ẹ̀mẹ́rin kọ̀ọ̀kan wá mẹ́rin kẹsùn wa kọ́wọ́ bọ̀ wíwájú bí yà ìlú ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا. Ọlọ́ni adúwàjídé àwọn méjìlára méjìdé àwọn àgbà àdéhùn lọ́dọ̀ wọn. وقال الله إني معكم. Lọ́dún kọ́ lọ́lọ́run kí ni ìmọ̀ ọlọ́ni èmi ọlọ́run bẹ pẹ̀lú yìí àmọ́ wá ní wọ́n condition. لئن أقمتم الصلاة. Ọkà wá ní àwọn bọ́jà pé ló ti kàwá ní ìka lónìí. Ẹni kì í dá sí jọ ẹgbà ra yìí. Àwọn àmọ́ ọ̀kà ló fi ìpínlẹ̀ pé ẹ̀yẹ ìdílé mu. Kàwá ní ìdí mẹ́fà. Wọ́n á gbé ẹja dìtà. Ó kọ̀ ní ìsìdá. Mẹ́fà. Àwọn ẹja dìtà ní kọ́kọ́. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. Islam ẹ̀sìn tó ní ọlọ́run máa ń méjìlá ló fi fọ́ọ̀mù gọ́ọ̀mẹ́ntì fún ànábì Mùsá alayhi salatu wassalam kí ọlọ́run á kún wọn jọ. وقال الله إني معكم Ọlọ́run wà pẹ̀lú yín látòní lọ. لئن أقمتم الصلاة Lẹ́yìn akọ̀mùtò أقمتم الصلاة tàbá mọ̀ pé máa kí ẹ̀rù níbi. وآتيتم الزكاة Ìná tí ẹ ní fọ́lọ́run. وآمنتم برسلي Àmọ́ tó ń برسلي tẹ́ẹ̀fì máa gbé ẹ̀ẹ́bà òjíṣẹ́ mi kọ́ dasmith ànábì Mùsá. وعزرتموهم Tẹ́ẹ̀fì máa bẹ́ẹ̀ wà fún lọ́wọ́. وأقرضتم الله قرضا حسنا Ẹ̀wà ayá ọlọ́run lè tọ́ dé àjù nínú owó yìí. لأكفرن عنكم سيئاتكم Ọlọ́run ẹ̀rọ ní ìlú náà ẹ̀rọ káfíńrà náà àkúṣe ìyá
ọlọ́run ní ìfẹ́lẹ́ ẹsẹ̀ yìí. ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار wọlé àlìjánnà tó bá kéré mọ̀ lọ́ máa sàn bẹ́ẹ̀. فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. ọlọ́run tó bá bẹ́sẹ̀ yìí ìdẹ̀rẹ̀ bí ọlọ́run ní fún yín ọlọ́run tẹ bá sì ti fìdí tẹ̀ mọ́ lórí tó sì lè yíyá. ọlọ́run ló kà wá náà ìkàwá náà yẹn tó fọ́ọ̀mù kọ́mítì yẹn níjọ́ tí ń fi ọ̀rọ̀ lélẹ̀ fún ànábì Musa alayhi salatu wa salam gẹ́gẹ́ ànábì náà ṣe sẹ́ẹ̀dì àwọn sàhábà jáde. náà lónìí nìsín ara àmánì ó di nǹkan tí ó bẹ̀rẹ̀ ní ìlú Amẹ́ríkà ní. nígbà wọn wọ́n sì ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ ní kápítà yìí. ní ọ̀dà àkọ́kọ́ àti tànẹ́bí Muhammad àti ọ̀dà Sheikh Ahmad Tijani ọ̀dà Sheikh Ibrahim Niyas ọ̀dà Sheikh Abubakar Siddiq Al-Miskin Billah ọ̀dà Abba Maulana Sheikh Adam Abdullah Al-Aluri ọ̀dà Imam Farouk وفي زكريا وتراجع وجميع أهل الله من مشارق الأرض ومغاربها. pẹ̀lú ìyọ̀dá bàbá wọlálẹ̀ orí wọn ní wàlà kọ́ọ̀dà lọ́dọ̀kọ́ àlìbàkẹ́tù. sọ́bà bàtà sódà ṣàbẹ̀tò náà fúnṣà kọ́bílà tàbí dùnmí wàlá kí mákà àti kọ́bùlì bá ayẹ́dàlẹ̀ bùkà bùkà máa kọ́ tó ń bọ́ àdìrà lé mọ́tàkọ́ dìmí. ìyẹn ni yóò jẹ́ lọ́pọ̀ wọn. Bàkẹ́tù sọ́bà bàtà. Bismillah ṣàbẹ̀tún náà bí ìṣàkọ́bí àtàrà jùmí. Wàlákí mákàtí kọ́bílì báyí yẹ́kàlẹ̀ ìbùká. Bùká bá pọ̀lì tó ń bọ́ dínà ní mọ́tàkọ́ dìmí. Ẹgbẹ́ ìgbà jíjẹ kùtù ẹbí òdòdó lórí ọba rẹ̀ nìkan tó ń wò ọdún tẹ ló sì máa gbọ́. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé àwọn ẹ̀dá kan ló ṣe nǹkan yóò bá yí àwọn náà bí wọ́n kó níbẹ̀. Ó ń tọ́ba tó wá níbẹ̀ àlìfọ́jìlú bí ni mo tàkọ́. Ọláfẹ́ ló síwájú fún bàbá lálẹ́ àgbà àwọn ọjọ́ ṣe. Adámọ̀lá ya tọ̀lọ̀ lálẹ́. Alákọ̀ọ́kọ́ Alhaji Abdul Majid Daliyaka Chairman Al-Amani America branch. Ẹgbẹ́ ọdún jọmọ́ Allahu Akbar. Bàbá ní ìwà bọ́ta àwọn ìjọba tó ń dúró rẹ̀. Alhaji Abu Abdul Karim Olúgbénga Secretary Al-Amani America branch. Allahu Akbar ọdún jọmọ́ Allah. Alhaja Khadija Ṣóhùnmí Treasurer Al-Amani America branch. Alhaja Khadija Ṣóhùnmí order. Alhaja Latifa Idowu Financial Secretary Al-Amani America branch. Alhaja Rizkia Bura Amira General fún Al-Amani America branch. Allahu Akbar. Alhaja Balikis Muhammadu Qasim Vice Admiral Al-Amani America branch. Khalifa Shakirullahi Adebari Ọ̀kọ́lọ́mọ Al-Miskinu Billahi Al-Amani Khalifa General Al-Amani America branch. Allahu Akbar. Tọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kò sí ní bẹ̀rẹ̀. Èyí ni wọ́n máa jẹ́ sáfíkẹ́tì chairman. Fọ́tò. Bàbá Bísmìlá. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi sayyidina
kọ́bọ̀tà tó ní ìsìn sátífíkẹ́tì eléyìí. wọ́n ní sátífíkẹ́tì eléyìí. ìyá súnà mo fẹ́ mú kọ́ máa jẹ́ ìyá àmàní ní Maryland níbí. èmi mo ní lútìfù èmi mo là máa ní. bàbá sẹ́wù rábíù ló ní lútì níwájú àmàní àwọn lútì. dábàá jẹ́ ìyá súnà ní lútìfù náà wọ́n máa jẹ́ ìyá àmàní ní Maryland wọ́n gba bọ́ọ̀lù. Bàbá ń bèèrè ti ọmọ ajábí náà, àwọn ará Florida òun tó fẹ́ lọ mú àmẹ́lẹ́dẹ́ Florida. Tó fẹ́lọ ọba dàgbà ó kéde láti àmẹ́lẹ́ Florida ló fẹ́ lọ gbà á. Tọ́lá wọ́n lọ sí ti àwọn ọba àwọn náà. Tọ́lá fẹ́ gba méjì. Àwọn ọba ti wọ́n sí ti àwọn ọba àwọn ṣẹ̀dá lórí ìgbà. Wọ́n ni wọ́n gbà kẹ́lẹ̀ fún kẹ́lẹ̀. Sọ́lé àlá Sayyidina Muhammad wa alihi wa sahbihi Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad wa alihi wa sahbihi. Ọ̀rọ̀ Ọlọ́run kò sí ń bẹ̀rù. Níjọ́ tí Ọlọ́run fẹ́ kà wá náà àwọn
arkan tó ń pè ní Kaaba tó ń pè àwọn ní kọ́mítì ó sì kún ọjọ́ fún ànábì Ibrahim náà. ọ̀kọ́lá lọ́wọ́ ilé máa kún. ọlọ́run wọn tọwọ́ bọ̀ wí jọ́ náà ni ó ń kálukú sí tọwọ́ bọ̀ wí ẹgbẹ́ sí létọ̀ mi mẹ́mbẹ́ ó ń kálukú ní ọ̀sán ọlọ́run wá ní ìní màá ọlọ́run láti òní mú wa pẹ̀lú. láyé abọ́ tún sọ́lá. ẹ bá bá àgbẹ̀ máa kí n dédé. wọ́n á pè é tó mú zakata. ẹ sì máa yọ sàká. wà á máa tún bèrè sólé. ẹ máa yí pé ẹ ràn òjíṣẹ́ mi lọ́wọ́ òjíṣẹ́ tí mo rán sí yín tó wà ń kó musa dé o. ayé Kùránì ni o nítorí sájábọ̀lọ̀ wọn sọ bẹ́ẹ̀ ni yí pé Amẹ́ríkà lọ sọ ọ́ di káàfọ́ ọmọ lọ ṣiṣẹ́ ọ́fíìsì ọlọ́run lọ́fíìsì wọn ọlọ́mọ fún wọn lọ́nà wọn fún sọ lọ́nà níbi àyè tí mo kó tí ìtẹ́ bá fi hàn pé ẹ sọ̀pọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú tí mo fún yín. wọ́n á ṣàtúnhàn. tẹ́ ẹ bá ti mọ̀ pé kù. wọ́n á bẹ̀rẹ̀ ìtúnú lọ àpọ̀ ìlọrin asálẹ̀. láàrin sáwọn sẹ́mi ọlọ́run èyí tó dáa jù nínú owó yìí tẹ́ fún nígbà wọn bá ti ń béèrè tẹ́ fi lẹ̀. لَوْكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ. Ọlọ́run ó ṣe sọ tí ò ní ṣe. Láàbù tó kí ìdílóró, ọlọ́run ní gbogbo ẹ̀fẹ́ yín pátápátá yìí ti foríjì yìí. Wọ́lá ìdá ni ọlọ́run parẹ́. وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ. Ọlọ́run ní ìwà ìwà àdìjẹ́ náà tó máa kéré mọ́bi tí ó máa sàn lọ bẹ́ẹ̀. وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ. Nínú mùjísà Kùránì gbogbo tí ò ní ti ṣẹlẹ̀ Kùránì sì ti sọ sọ́n tó wó gba ìwà tẹ́kùlẹ̀ Amẹ́ríkà yìí èdè ká Kùránì ti sọ wọn ò fi ìyàn jẹ́ sí àmà nǹkan bá lọ títí yóò tún kó òun náà tún náà dá tó gún alẹ́ ìsìláàmù nínú ká máa fi bí ìsìláàmù ó sì dàgbà síwájú lọ́kùnrin wa ọ̀kan ṣoṣo ọ̀ṣọ́ ní lójúkú lánàá pé ètò ọ̀yàtọ̀ fún ọ̀tẹ̀ lọ́ọ̀bùn ọdún máa sọ̀tẹ̀ nílé ọlọ́run ìlẹ̀ yá máa sí ètò ilé ẹsẹ̀ ọmọ sọ̀tẹ̀ ẹ̀sìn lòfẹ́ olùfẹ́ o pẹ̀lú ara yín ẹ̀sìn sótọ́ tẹ́ bá ti sòótọ́ tẹ̀lé bẹ̀rẹ̀ ọlọ́run ẹ rí i pé ibi ẹwà àwọn ọlọ́run wà àmọ́ tẹ́ bá ti sòótọ́ kí o sí ìbẹ̀rẹ̀ ọlọ́run tẹ́ bá gbọ́ tẹ̀wọ́ ìtánì ní wà bẹ́ẹ̀ ni wọ́n fi ní àná Muhammad sallallahu alaihi wasallam wọ́n yà mẹ́sàn-án ní òkú ọjọ́ kan ọ̀kan náà sáájú àjòkó ẹnìkan wá ànábì ọ̀sọ̀rọ̀ ọwọ́ abú bàbá rẹ̀ ó dùn ó bá fèsì bó ṣe fèsì ànágbá yìí èyàn kú lábẹ́ kan sọ̀rọ̀ òun wá fèsì ní ìfẹ́ ọwá dìde sínú tó ń sọ bí ọ ní alẹ́ tó bẹ́ẹ̀ kọ́ sórí bí ṣe ń sọ̀rọ̀ sí ọ̀hún ìwé sọ ọ̀hún ṣètánì àmọ́ gbà tí wọ́n náà ti fèsì ṣètánì ti dé bí ṣètánì báyìí ti dé ìlú ìjókòó ń bẹ̀ ibi ọ̀tẹ́ bá ti wà ìmọ̀jọ́ lọ́wọ́ ó dín nàìjíríà bẹ́ẹ̀ níta bá pè ní jẹ̀mọ́ àgàtìyà ẹ̀fọ́ sọ́ọ̀kọ̀ wọ́n tó jẹ́ àpáàmù owó wọn mẹ́dà sí wọn obìnrin wọn ò sì gbọ́dọ̀ wọ́ owó wọn mẹ́dà sí obìnrin wọn ò sì gbọ́dọ̀ ẹ̀rí ìkámọ̀tọ̀ bá dé òkùnkùn kó sì máa ṣe ẹ̀sì má jẹ́ lẹ́nu gbọ́rọ̀ sáàfáà yìí èmi lè sọ ìpolú rẹ̀ èdè kú nígbẹ̀ yẹ̀ wọ́n ni mọ́jọ́ di àwọn ìjíṣẹ́ mi èyí tó bá ní kó ń jẹ́ káàkiri ẹ̀yìn lọ́rọ̀ bá pé àlífà mísánà tẹ̀sí ètò ojú bàbá ní àmì àmọ́ ọdún láàrin ní pẹ̀lú kájọ sọ ọ́ lẹ́nu tó kú bàbá ní ọ̀láyà àkọ́kọ́ pé ẹ̀fẹ̀ wọ́n lọ́sàn-án ní ìkan náà ọlọ́run ọba tó fà ní ẹ̀kọ́ wájọ ọlọ́run fà ní ẹ̀kọ́ wájọ ọlọ́run
Islam bá ń bẹ. lókun ìgbà tí Islam bá ń bẹ. ó sì máa bẹ. tí ó sì máa bẹ lọ́lẹ́yẹ. tí ò ní tú. ẹ̀sìn ìgbọ́ àmọ́ní ọlọ́mọdé òtún láyé láyé. lókun ìgbà tí Ànábì Mùsá bá ń bẹ. tí ó sì máa bẹ. tí ó sì máa bẹ. tí ò ní tú. tí àwọn ọlọ́mọdé òtún. lókun ìgbà tí Ànábì Ìsá bá ń bẹ. tí ó sì máa bẹ. tí ó sì máa bẹ. tí ò ní tú láyé. àmọ́ní ọlọ́mọdé òtún láyé láyé. àti gbogbo nǹkan tó lọ ń dá ẹ̀kọ́ wá kú wa. wá kú ká pọ̀ tó. àti tó pọ̀ tó. ọlọ́run ní èdè rẹ̀ yóò máa da ìgbà náà lọ ọ̀la rẹ̀ sì máa da ìdí lọ. nígbà rẹ̀ náà wá ní yẹ́dùlú nàbí ìdí nàìjíríà àbúwá. èsì rẹ̀ òun náà ní káwọn èèyàn máa wọlé ẹ̀sìn ìsìláàmù níjọ. èsì rẹ̀ nù. ọlọ́run wá wọlé àwọn ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run àtàkùn àwọn onímọ̀. ọlọ́run má ti yà èdè sí láàrin. máa ṣẹlẹ̀. gbogbo tí máa ṣẹlẹ̀. nínú ìjọ. àlùbáríkà. ní àlùbáríkà. ọlọ́run máa ṣẹlẹ̀. gbogbo tí máa ṣẹlẹ̀ nínú ìjọ. gbogbo tí máa ṣẹlẹ̀ nínú ìjọ. nínú àyè sí. tí ìjọba láàbù ọlọ́run máa ṣẹlẹ̀ fún wa. ayé lápò sí wàsàlá tó fà. Ipe certificate wà lọ́wọ́. Àbáni certificate tó lọ àwọn yòó. Ṣùgbọ́n mẹ́ta. Ọlọ́run mẹ́ta. Àwọn ẹ̀rẹ́ náà wọ́n bá mi àti bíbí. Wà ní. Ó lè yìí. Alákọ̀ọ́kọ́. Láàkọ́kọ́ rẹ̀. Ọba Sákì. Àbá Sákì. Olùkọ́ arábìnrin kan fún mi. Olùkọ́ arábìnrin kan máa. Olùkọ́ ṣe dáàbò ọlọ́run. Olùkọ́ ṣe fún láàrin wọn àtọ́lọ́run. Wọ́n ti fàyè gbà Nẹ́bí Muhammad. Lẹ́sìn ní àyè gbà nípa Màmá. Arábìnrin náà fàyè gbà. Arábìnrin náà fàyè gbà. Àwọn gbàgbé wà á sọ. Gbàgbé tó máa sọ. Wọ́n á ní ọ̀gbọ̀dọ̀ síbẹ̀. Àwọn ní ọ̀gbọ̀dọ̀ síbẹ̀. Tí ewé bá ti pẹ́. Bí ewé bá ti pẹ́. Lára ọ̀sẹ̀. Òun ló dọ̀sẹ̀ ni. Òun ni ìyàwó àjọ̀dá ni. Òun ni ìyàwó àbá Muhammad Jami. Allahu Akbar. Ọlọ́rẹ̀ àṣẹ sí. Ètò ìgbà tí bàbá sì ọwọ́ tàbí iwájú àwọn. Wọ́n ní láti àwọn àbọ̀. Bí bá ti sọ̀tọ̀ ní ọ̀hún kó ìmọ̀ sí bí náà. Bí máa ti lọ́dọ̀ bàbá, ọmọ wá sí àmọ́ náà. Wọ́n á gba sẹ́tífíkẹ́tì wájú bàbá. Bàbá yìí ẹ ò ní bínú àti ẹ̀gbọ́n bínú ẹ̀ṣẹ̀ tàbí. Allahu Akbar. Wọ́n á gba sẹ́tífíkẹ́tì rẹ̀. Wọ́n ní ká máa bọ̀. Ọmọ mi. Ajé àwa yìí ọmọ bàbá mi. Jáde wá ń gbà. Ìyàwó bàbá Kọ́dílárí. Wọ́n ní ká máa bọ̀. Ìyàwó Sẹ́màn. Ọlọ́yin ẹ̀ máa bọ̀ ta. Sáàmù nípa sàádà. Omi Sẹ́màn. Ọ̀dà obìnrin. Wọ́n náà bẹ̀rẹ̀ àrẹ wọn. Ìtajà ní. Gbogbo ẹjọ́ àbá àrùn. Ọwọ́ àtijọ́ àti ìṣe pàṣẹ àwọn Wọ́n ní ẹ̀sẹ̀ spaghetti rẹ̀. Wọ́n ní gbogbo ọ̀gá wọ́n ti lọ gbogbo àwọn obìnrin náà àtàkùn ìyá náà kó padà. Ìlọ́mú méjì ló kù wá. ọyà òwò yóò wù Wọ́n ní gbogbo àwọn ìyá wa tó kù. láti yá. Àwọn obìnrin yóò tí àwọn ìyá wa wọ́n ní òtí bẹ̀rẹ̀ àkọ́kọ́. Àlùfáàní àṣàyà. Wọ́n ní gbogbo yòókù náà ẹ padà wá ọ. Wọ́n lẹ́yà gbogbo àwọn ọkùnrin ẹ̀yà àwọn obìnrin náà. Àyàkọ̀kọ̀ wọ̀. Wọ́n ní ká bá wà lájà ẹ̀ka. Wọ́n ní wọ́n bá wà lájà ẹ̀ka. Bàbá bọ̀ sí. Ẹni tí bàbá wọ́n sí náà.
Ìyàwó Ṣáàmà. Ìyàwó Kíwì, ìyàwó Ṣítì, ìyàwó Màámi. Ìjọba bí bẹ́ẹ̀ ní ìyàwó. Nígbà òfin máa wọlé ẹ̀kọ́ kan. Ẹlẹ́nu ọ̀gá lọ bẹ́ẹ̀ kí bàbá wa àgbà ọmọ ọlọ́dẹ wa sí rábà náà wọ́n ṣàdúrà láwọn ti sọ́wọ́ àdúrà àwọn dẹ̀dẹ̀ nìyí.
ọlọ́run ló ní ká tẹ́lẹ̀ ìṣègbéyà fáwọn mùmínì lọ́kùnrin àwọn mùmínì lọ́kùnrin àdéhùn tó ń tí wọ́n ń fi. الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن بلغ فإنما ينقض على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. àdéhùn ni ọjọ́ pẹ̀lú ọlọ́mọdé àdáni máa dé iná sí. ọlọ́jà ni máa léwu náà ṣe. ọlọ́jà ni máa léwu náà ṣe. ó sì gbà lẹ́sìn fún wa. ó gbé lọ́dún sí iṣẹ́ fún wa. ọlá ṣe Ibrahim. ọlá ṣe wà Ibrahim. sọdí bisimilá. wọ́n ní kó ń lọ ọ̀dọ̀ wa. ìkúlí yóò ní ìgbà صلاة الفاتحة إنا أتيناك وصلاة الفاتحة